sókè, ká ẹsẹ̀ rẹ̀ kò. Jó ijó, Taido pẹ̀lú mi. Turtle Taido, Turtle Taido. Báwo ni ẹ̀yin ọ̀rẹ́ mi? Orúkọ mi ni Turtle Taido. Mo ń rìnrìn àjò ìkọ́gbọ́n káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì máa dùn gan ni. Ní báyìí, mo wà ní ìlú Kaduna, olú ìlú ìpínlẹ̀ Kaduna. Ọ̀rẹ́ mi Bello wà níbí láti gbà mí lálejò. Káàárọ̀ Taido, mo kí ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Kaduna. Ó ṣeun Bello, inú mi dùn láti wà níbí. Ó yá jẹ́ ká lọ sí ibùdó ìgbafẹ́ Kamuku, ká lọ wo erin ilẹ̀ adúláwọ̀. Bẹ́ẹ̀ ni, jẹ́ ká lọ. Mi ò tí ì rí erin rí. Mo kí yín káàbọ̀ sí ibùdó ìgbafẹ́ Kamuku. Ẹ ṣeun sà, ẹ káàsán. Káàsán o, park ranger, a wá láti wá wo erin ni. Ìyẹn náà dáa. Màá mú yín káàkiri ibùdó ìgbafẹ́ yìí, ó sì ṣeéṣe kẹ́ ẹ padà rí erin náà. Ibi awíradé yìí o, erin rèé o. Káàsán o erin, inú mi dùn láti rí ọ. Mo ti gbọ́ oríṣiríṣi nípa rẹ. Ṣé òótọ́ ni pé ìwọ lẹranko tó tóbi jù lágbàáyé? Òótọ́ ni èmi lẹranko tó tóbi jù lágbàáyé. Oríṣiríṣi nǹkan ni àwọn ènìyàn máa ń sọ nípa mi. Jẹ́ kí n sọ ìtàn kan fún ẹ. Ó, ìyẹn dára. Mo nífẹ̀ẹ́ ìtàn. Lọ́dún tó ti pẹ́ sẹ́yìn, mo pàdé àwọn afọ́jú mẹ́ta. Ọ̀kan nínú wọn fọwọ́ kọ ọwọ́jà mi. Ó ní ara ẹranko yìí rọ̀. Ìkejì fọwọ́ kọ eyín mi. Ó ní rárá, ẹranko yìí ní ara tó le. Ìkẹta fọwọ́ kọ ẹsẹ̀ mi. Ó sì sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé àwọn méjèèjì ṣì. Ó ní ẹranko yìí ara rẹ̀ kò le jù, bẹ́ẹ̀ ni kò rọ̀ jù. Kò pẹ́ tí wọ́n lọ, mo sì ń gbọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa mi nítorí pé pẹ̀lú etí mi mo lè gbọ́ ọ̀rọ̀ látòkèèrè. Ṣóòrí, gbogbo wọn ni wọ́n rí sọ. Látọjọ́ yẹn, mo kẹ́kọ̀ọ́ pé tí àwọn ènìyàn kò bá gba nǹkan tó sọ gbọ́, ìyẹn ò sọ pé wọ́n ń parọ́. Lóòótọ́ ni. Ó ṣeun erin, a ti kọ́ ẹ̀kọ́ kan lọ́dọ̀ rẹ lónìí. Mo lérò pé ẹ gbádùn àbẹ̀wò yín sí ibùdó ìgbafẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, erin yìí tóbi gan, ó máa jẹun gan ni o. Bẹ́ẹ̀ ni, ó sì máa ń mu omi 2 lítà àti 10 lójoojúmọ́. Wow, wow, wow. Ó ṣeun ọ̀gbẹ́ni park ranger. Ní báyìí, mo fẹ́ máa mú Taido lọ sí ìlú ọba obìnrin Aminat ti ìlú Zaria. Ibi báyìí ni ààfin ọba obìnrin Aminat ìlú Zaria. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ yìí. Kábíyèsí o. Ọlọ́lá jùlọ, a kí yín o. A wá sí ààfin yìí láti wá kọ́gbọ́n. A wá kọ́ nípa ìlú yìí àti nǹkan tí wọ́n fi ń pè yín ní akínkanjú ọba. Mo kí yín káàbọ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí. Ilẹ̀ tí ẹ dúró sí yìí níbi tí ìtẹ́ mi wà tẹ́lẹ̀. Ìtẹ́ yín? Bẹ́ẹ̀ ni, ibi tí àpèrè mi wà gan-an lẹ dúró sí yẹn. Kábíyèsí o, ṣé lóòótọ́ ni pé jagunjagun tó gbójú ni yín? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ jagunjagun lásìkò ìgbà mi. Àwọn ọmọ ogun mi lágbára gan-an ni. A kì í pàdánù ìjà kankan tí ìlú wa sì ń gbòòrò sí. Kábíyèsí o, ẹ jọ̀ọ́, kí ló mú yín di alágbára jagunjagun? Kí ni àṣírí yín? Gẹ́gẹ́ bí ọmọdébìnrin, mo kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn ológun, mo sì di ọba lẹ́yìn ikú ẹ̀gbọ́n mi. A mọ àwọn ògiri tó ga láti dáàbò bo ìlú wa kúrò lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sì nira fáwọn ọ̀tá láti kọlù wa. Lónìí, gbogbo àwọn ògiri náà sì dúró digbí. Wow, wow, wow. Níbẹ̀ yẹn, ẹ ó rí ibùjókòó mi tí wọ́n fi òkúta ṣe. Ọbabìnrin, ṣé mo lè jókòó lórí àpèrè yín? Bẹ́ẹ̀ ni o lè jókòó. Orí àpèrè mi àti ìlú yìí ti di ibùdó ìgbafẹ́. Ṣùgbọ́n nígbà tí mo jọba ní 400 ọdún sẹ́yìn, wọn ò fún ẹnikẹ́ni láyè láti jókòó sórí àpèrè yìí. Èmi ni ọba ìlú yìí. Mo pàṣẹ fún ìwọ Bello lọ kó àwọn ọmọ ogun jọ láti gbáradì fún ogun. Ẹ̀yin ọmọdé yìí, mo máa fi yín sílẹ̀ báyìí láti gbádùn ìrìn àjò ìkọ́gbọ́n yín. Ó dàbọ̀. Ó dàbọ̀ kábíyèsí. Ó jẹ́ ìyanu pé ìlú akínkanjú báyìí wà, tí wọ́n sì ní ọbabìnrin tó lágbára báyìí látọdún tó ti pẹ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni Taido, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aláyé tó lágbára àti ọbabìnrin tó lágbára ni wọ́n ń bẹ lórílẹ̀‐èdè yìí lọ́dún tó ti pẹ́ sẹ́yìn. Ó ṣeun Bello tó mú mi wá síbí. Mo lè tẹ̀síwájú nínú ìrìn àjò ìkọ́gbọ́n mi báyìí. Ó dára Taido, jẹ́ kí n sin ẹ́ lọ sí ibùdókọ̀ òfurufú. Ó ṣeun Bello, ó dàbọ̀. Ó dàbọ̀ o Taido, mo fọlọ́run ṣọ́ ẹ nínú ìrìn àjò rẹ. Káwọ́ rẹ̀ sókè.